ètò ìgbéyàwó láyé ọba olúwa ló fi lélẹ̀ pẹ̀lú àṣẹ ni. inú ìwé mímọ́ ńlẹ̀tò ìgbéyàwó àkọ́kọ́ ti wáyé. ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú ọba òkè dùn sífẹ́ aláìlábùkù. wá ti máa gbọ́ Ọláyínká Christiana ọmọ Fágbèmí ọmọ pàárẹ́fẹ́ Fágbèmí tó dolóògbé lọ́jọ́sí ọmọ Mrs Bọ́láńlé Comfort Fágbèmí tìlú Èrìjìyàn Èkìtì yóò ṣe bẹ́ẹ̀ dáyà Ayọ̀bámi Patrick ọmọ Ògìdì ọmọ wọn nílùú Ìgógó Èkìtì Gógó obìnrin ọmọ awóko mẹ́rin ọmọ aforu ọbẹ̀ jẹgbẹ̀rún òkèlè gbogbo ẹbí ará àtọ̀rẹ́ ó yá ẹnu ìṣó níbẹ̀. ọjọ́ sátidé tí í ṣọjọ́ 4 oṣù kẹfà ọdún tá a wà yìí ńlẹ̀tò ìsìn ìgbéyàwó ọ̀hún máa wáyé bẹ̀rẹ̀ ní dédé agogo 10 òwúrọ̀ gan-an nínú ìjọ St Patrick Catholic Church ìlú Èrìjìyàn Èkìtì. ibẹ̀ gangan ni ìdùnnú ó ti ṣubú láyọ̀ lọ́jọ́ náà. ní kété lẹ́yìn èyí ìpàdé di ìdíò hall tí ń bẹ ní pópónà Àràmọ̀kọ nílùú Èrìjìyàn Èkìtì fáyẹyẹ ìgbàlejò àti kúkúlùbọ́ ìdí dámúsò sọ́ba adániwáyé tó mú kí ìgbéyàwó ọ̀hún ó ṣeé ṣe. oore ọ̀fẹ́ ńlá lèyí Ayọ̀bámi àtọláyínká mú oore olúwa ni wọ́n fi ń fò fáyọ̀. ẹni bá lóore ọ̀fẹ́ láti ṣègbéyàwó oríire ńlá ni. ká tó bọ́mọ lọ́mọ ọwọ́ lọ́mọ ìrákòrò kó dàgbà tójú bọ́ kó tún máa dẹni tí ń ṣègbéyàwó irú wọn ò gbọ́dọ̀ yabara amóore jẹ àfikàn yá àfigbódúpẹ́ lọ́wọ́ olúwa ọba àláùrà. Patrick Ògìdì àtọláyínká Christiana ilé yín ò ní dàrú láéláé. ikú òjijì ohun àìsàn tí ò gbóògùn ò ní dé bá yín lálejò lọ́dẹ̀dẹ̀. ọkùnrin àbíró obìnrin àbíyè pẹ̀lú ìgbéga àtàṣeyọrí ní kọ́ba òkè wá fi ta yín lọ́rẹ. Ọláyínká Fágbèmí ńlẹ́ o ọmọ olóko ọba àbọ̀yé sùn ọmọ olóko ọba ẹbí ọtí kárí àyè oníṣíjú ọ̀gùrọ̀ kí ṣíjú ẹmú lóko ọba alóyún ọ̀sán rẹ́dẹ́rẹ́dẹ́ ọmọ olóbì kọ́ lára igi so ọmọ erin jo kètèrè nájà ọmọ erin ṣubú àṣà yoyo onídé tí erin mú odò òkèlè erin ṣàn sí ìyẹn nínú ìlú tá a gbé bí ọlọ́mọ ọmọ ẹlẹ́rẹ́jìnrín amọ̀nà mẹ́fà ọmọ ẹlẹ́rẹ́jìnrín amọ̀nà yẹ́yẹ́yẹ́ ọmọ lílá etí àṣà ọ̀gọ̀ọ̀gọ̀ túnṣe orí rẹ ò ní burú nílé ọkọ ẹ̀dá rẹ ò ní gbàbọ̀dè bá mi ṣàmì kó o tún gbé tó àdúrà mi. mọ̀lẹ́bí Ògìdì mọ̀lẹ́bí Fágbèmí ẹ kú oríire yìí ò ní pàdé ìbànújẹ́ lọ́lá yárọ́bì lókè. gbogbo Afẹ́nifẹ́re pátápátá pẹ̀lú ẹ̀yin ọ̀rẹ́ ẹ má gbàgbé o ọjọ́ Friday tí í ṣọjọ́ 3 ní traditional marriage ọjọ́ Saturday tí í ṣọjọ́ 4 ńlẹ̀tò ìgbéyàwó gangan. ìránṣẹ́kẹrẹ tèmi ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì gbèdé bí ẹni jẹ̀kọ́ yangan kì í bá wọn ròde ìbànújẹ́ ó di dandan kí n bá wọn wà ń bẹ̀.